السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونسأله المزيد من فضله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله. We give thanks to Almighty Allah subhanahu wa ta'ala, the one, the first and the last. Allah who has made us a believing soul. We thank Him. We send peace and blessings to the noblest of mankind, Muhammad, the son of Abdullah. May the peace and blessings of Allah subhanahu wa ta'ala be unto his households, companions, and whosoever that tread their path till the day of resurrection. Brothers and sisters in Islam, today inshallah we would definitely be speaking on the signs of the last hour. In Arabic world, we refer to these as alamatu sa'a. Alamatu as-sa'a. Ẹ̀yọ́mọ̀yámi nínú Islam. Ní wákàtí ọ̀wọ̀ yìí, ohun tí a fẹ́ dára wa lẹ́kọ̀ọ́ lé lórí, òun náà ni àwọn àpẹẹrẹ àsìkò gbẹ̀yìn. Àwọn àpẹẹrẹ àsìkò gbẹ̀yìn. Tá bá kọ́kọ́ wò, a rí wípé Islam tí í ṣe ẹ̀sìn tá ń ṣe yìí, Ọlọ́run ọba àlékíọlá ó lẹ́ni tó fi ẹ̀sìn náà rán sí wa. Ó fi rán annabuwa Muhammad sallallahu alayhi wa sallam. A rí wípé ẹ̀sìn tí a ń ṣe yìí tí í ṣe ẹ̀sìn Islam, ó lẹ́ni tá Ọlọ́run ọba àlékíọlá tó fi rán sí gbogbo ayé. Brothers and sisters in Islam, discussing this topic, it's an important subject that every man, be you Muslim or non-Muslim, we all have to understand the fact which the Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam has told us all about it. What is that? The day of judgment. It is a day when no one would be free from the power of Allah Azza wa Jal. Ọjọ́ tó já sí wípé ó ní agbára ni, tí èèyàn kan ò ní láǹfààní àti mórí bọ́ kúrò nínú abẹ́ àṣẹ Ọlọ́run ọba àlékíọlá. Torí náà, pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àti tànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam, bàbá sọ pé a fẹ́ fi ọ̀rọ̀ yìí, a fẹ́ fi ṣíra wa létí, kò sí n tó yẹ ká múnú ẹ̀ ká máa fi ránra wa létí ẹ̀ tó ju wípé àwọn àpẹẹrẹ wo lọ́lọ́run ọba àlékíọlá ló gbé kalẹ̀ fún wa. Àwọn àpẹẹrẹ wo lànà Muhammad sallallahu alayhi wa sallam náà ló ti júwe fún wa kalẹ̀. Ìntà àkọ́kọ́ gbé yẹ̀wò òun náà ni ìjẹ́ Ànábì Rasulullah sallallahu alayhi wa sallam. Because if we say we want to hearken to the speaker, we are firstly going to believe in the person in position of telling us something, especially when it is about information of things which no one has given to the mankind before. Ọ̀rọ̀ nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama, gbogbo àwọn àpẹẹrẹ tá a bá sọ wípé a fẹ́ kà fúnra wa, a gbọ́dọ̀ kọ́kọ́ nígbàgbọ́ nínú ẹni tí ó bá wa sọ. Kí ló dé? Torí wípé ẹni tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ tá a nígbàgbọ́ nínú ẹ̀, a ní gba in tó bá jáde lẹ́nu ẹ̀, a ní gbà gbọ́. Bí yẹn bá rí bẹ́ẹ̀ fún wa, èyí ó jẹ́ kí a kọ́kọ́ ṣàlàyé ẹni tá ń pè lánàá Muhammad sallallahu alayhi wa sallam fún wa. Ẹni tá ń pè bẹ́ẹ̀, òun náà ni ẹni tí Ọlọ́run tó fi ṣe ìpẹ̀kun gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ pátá. Ọlọ́run sọ fún wa nínú al-Qur'an, ó ní ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin. Allah subhanahu wa ta'ala says, Muhammad, Prophet Muhammad, is not a father for any of you, but he is the seal of prophet and a messenger from Allah subhanahu wa ta'ala. If this is true, and we all believe in the prophecy of Rasulullah Muhammad sallallahu alayhi wa sallam, brothers and sisters,
come with me to discuss what he has mentioned about information concerning the nearness, the closeness of the last hour. Subhanallah. Brothers and sisters, كل ما أتكلم به إن شاء الله سيكون مقتبسا من أقواله صلى الله عليه وسلم وكذلك من قوله تعالى. Gbogbo tí a máa fi bára wa sọ̀rọ̀ lórí wípé àpẹẹrẹ ọjọ́ alkiyama ó súnmọ́ ni àbí wípé ìntàfimọ̀ pé alkiyama ó ti dé tán yóò máa lọ lágbọ́n ni àwọn hadith Nabi Muhammad àti àwọn aya al-Qur'an. A ní sọ̀rọ̀ kọjá lára méjèèjì táǹfààní ò bá wà fún wa láti kí àwọn náà sùn gbogbo tí máa fi bá wa sọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọba lónìí yóò máa jẹ́ pé a mú láti inú hadith àbí kó jẹ́ pé a mú láti inú al-Qur'an. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Ọlọ́run ọba, àwọn àmì tá a fi mọ̀ wípé ọjọ́ ìgbéǹde al-Qiyama ó ti súnmọ́, ìdí tí Ọlọ́run tó ṣe jẹ́ ká Nabi Muhammad kó ti sọ kalẹ̀ fún wa. Subhanallah. Ẹ jẹ́ ká jọ ronú nípa ẹ̀. When last has the Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam left us? Ìgbà wo la Nábì ti fi wálẹ̀? Àwọn nǹkan tó sọ fún wa pé yóò padà máa ṣẹlẹ̀, ìgbà wo làwọn kìíní yẹn bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀? Ìyẹn fún ó ti jẹ́ kó yé wa wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, he is truly the prophet of Allah subhanahu wa ta'ala and a true messenger who had come to deliver the word of Allah azza wa jal. Ànábì Muhammad tá a sì ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó bá wa sọ̀rọ̀ tó pọ̀ gbogbo àwọn àlámà àwọn àpẹẹrẹ tá a fi wá mọ̀ pé al-Qiyamah ti súnmọ́. There is a great lesson for every man in it. Ẹ̀kọ́ tó pàtàkì ló fẹ́ ká mú bẹ̀. Kí ni ẹ̀kọ́ náà? Òun náà ni consciousness of Allah, which is the piety of Allah subhanahu wa ta'ala. Ìníbẹ̀rù nínú Ọlọ́run. The more tá a bá ti wà nínú ayé tó já sí pé àwọn information tó fún wa nípa ẹ̀ ó wá ń ṣẹlẹ̀ tá a sì ń rí sójú àbẹ́yìí tá a ń gbọ́ sétí àbẹ́yìí tí wọ́n wí fún wa, ó ti di dandan fún wa kó já sí wípé a nígbàgbọ́ nú ẹ̀ ká dẹ̀ máa bẹ̀rù Ọlọ́run ọba àlékè ọlá. Àkọ́kọ́ nínú tá àkọ́kọ́ fi bára wa sọ̀rọ̀ jàmá nítorí Ọlọ́run pe àkíyèsí wa síbi wípé àwọn àpẹẹrẹ ń tà ń pè ní ọjọ́ ìgbéǹde al-Qiyama yìí, ẹ dákun nítorí Ọlọ́run, kí ni al-Qiyama yẹn? Ìgbà wo ni ó jẹ́? Ìgbà wo ló tó fẹ́ dé? Kí l'Ọlọ́run ọba sọ fún wa nínú al-Qur'an? Ó ní inna as-sa'ata atiyatun. Ó ní àsìkò last hour, àsìkò gbẹ̀yìn ó ń bọ̀. Akadu ukhfiha. Ó ní èmi fúnra mi mo fẹ́ pa á mọ́ tó já sí pé èèyàn kan ò lè sọ̀gbà tí ó jẹ́. Ọlọ́run tún sọ fún wa nínú al-Qur'an ní ibòmí, kí ni tó bá wa sọ? Ó ní inna Allaha indahu ilmu sa'a. Ó ní dájúdájú Ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ ní ìmọ̀ ọjọ́ ìgbéǹde al-Qiyama ń bẹ. So a ti gbọ́ lóríṣiríṣi àwọn èèyàn tí wọ́n dìde lọ́jọ́ kìíní àná tí wọ́n ń sọ, mi ò fẹ́ dá àwọn orúkọ ká má bàa gbára wa lásìkò, in tí gbogbo wọn ń sọ ẹyọ kan náà ni, àmọ́ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo ọ̀nà tí wọ́n ń gbà láti máa fi wí. Wọ́n ń sọ lẹ́nu wọn wípé tó bá dijọ́ báyìí ayé ó parẹ́. Subhanallah. Látìgbà tó ti sọ we've lived 50 years above then. Atal-an ilé ayé ò tí ì parẹ́. Subhanallah. Ẹ̀yin ọmọ ìyá nínú Islam, èèyàn kan ò nímọ̀ nípa ọjọ́ tí ilé ayé ó parẹ́. Gbogbo ẹni tó bá sọ wípé tó bá dijọ́ báyìí ilé ayé ó parẹ́, ẹ jẹ́ á mọ̀ wípé onítọ̀hún irọ́ ní pa fún wa. Ẹ jẹ́ ká má wà deceived. Ọlọ́run ti pàkíyèsí wa wípé tó bá di irú àsìkò yìí, nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé ayé àsìkò tí ó parẹ́ ti súnmọ́, òun náà ni kéèyàn kan dìde kó máa sọ wípé ilé ayé máa parẹ́ lọ́jọ́ báyìí. Torí pé náà ti jó yé wa wípé àwọn olùparọ́, àwọn onírọ́ wọn ó pọ̀ lórí ilẹ̀. Nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé al-Qiyama ti ń tó nìyẹn. Ká wá lọ síbi àwọn tá Nábì júwe fún wa àtàwọn nǹkan tí Ọlọ́run ọba àlékè ọlá tóun náà júwe fún wa nípa wípé tásìkò ilé ayé bá tó pé fẹ́ parẹ́, àwọn nǹkan tá a máa fura rí, àwọn nǹkan tá a máa fura mọ̀. Ẹ̀yin ọmọ ìyá nínú Ọlọ́run, kí ni àkọ́kọ́ ń bẹ̀? Àríkà nínú hadith an-Nabi annahu baynama nahnu inda rasulillahi sallallahu alayhi wa sallam, ẹgẹ́ bí Sayyidina Umar bin al-Khattab ó ti narrate, ó ní àwọn ń bẹ pẹ̀lú Ànábì lórí ìjòkó ní ìjọ kan, arákùnrin kan ó wá yọ, ó funfun pin, irun orí rẹ̀ dúdú kirikiri, kò sí àpẹẹrẹ arìnrìn àjò lára ẹ̀. Tó ó dé, àdísì yẹn gùn,
àmọ́ kí ni tá fẹ́ mú bẹ̀ nígbà tó jókòó fa asnada rukbatayhi ila rukbatayhi ó fi orúnkún rẹ̀ méjèèjì ó fi kín títà náà Muhammad sallallahu alayhi wa sallam jama ní títorí tọ́lọ́hun ó wá bẹ̀rẹ̀ ní hadara àwọn sọ̀hábà ó wá bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ náà Muhammad sallallahu alayhi wa sallam kí ni tó kọ́kọ́ bí ó bí pé mal islam kí là ń pè ní islam anabi dalóhùn ó tún tẹ̀síwájú ó ní mal iman kí là ń pè ní ìgbàgbọ́ anabi dalóhùn ó tún tẹ̀síwájú ó tún bí wípé mal ihsan kí là ń pè ní ìṣe dáadáa anabi dalóhùn ó wá ṣẹ̀ṣẹ̀ wá tún béèrè síwájú ó wá bí anabi Muhammad sallallahu alayhi wa sallam wípé kí ni ó ní masaa kí là ń pè ní ọjọ́ kẹyìn ìgbà wo gan-an òun ni kí ni anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ní bal mas'ulu anha bi a'lama min as-sa'il ó ní ẹni tá ń béèrè lọ́wọ́ ẹ̀ ẹni tí ń bi léèrè ó nímọ̀ nípa tó ń béèrè yẹn ju òun gan lọ fún rẹ̀ subhanallah idha kana rasulullah sallallahu alayhi wa sallam yaqulu dhalik fa ayna alladhina yaquluna yawm al-qiyamah yakunu hadha al-yawm yakunu yawm al-qiyamah àwọn tí ń sọ wípé ìjọba yìí ń lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah allahum kitabun fihi yadrusuna dhalik ṣé wọ́n ní tírà tí wọ́n ti ń karú yẹn nínú ẹni nígbà tó já pé ntọ́lọ̀ ń torí rẹ̀ dáyé àtàlkìyàmọ̀ òun sọ wípé òun ò mọ̀ jìbìrìlù gan ó nímọ̀ nípa ọjọ́ yẹn ju òun lọ subhanallah nígbà tá ànábì wí yẹn tán kí ni jìbìrìlù tó wí ó wá ń bi àná Muhammad ó ní ó dá wá máa amaratuha ó ní kí ni àwọn àpẹẹrẹ rẹ̀ ìwọ òjíṣẹ́ Ọlọ́run tó bá já sí wípé ó ní ò mọ̀ kí ni àwọn àpẹẹrẹ táàrí tá a fi mọ̀ wípé ọjọ́ yẹn ó ti súnmọ́ torí pé Ọlọ́run sọ fún wa ní al-Qur'ani lóòótọ́ wípé iqtaraba linnasi hisabuhum wípé àsìkò táwọn èèyàn ó ṣèṣirò tí ìṣọjọ́ ìgbéǹde al-Qiyama ó ti súnmọ́ wọn ó ti súnmọ́ wa ànábì wa bẹ̀rẹ̀ sí ni máa mention ó ní àwọn tán ànábì pọ́ìntì jàmáà ní tìtorí tọ́lọ́run àti tànà Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí Sayyidina Umar tí ó mention fún wa yẹn níbẹ̀ láti wá pín àwọn àpẹẹrẹ ọjọ́ ìgbéǹde al-Qiyama sí méjì because whenever we speak about the signs of the last hour in tí àwọn èèyàn máa ń gbà náà ni wípé it's all bad news wọ́n gbà pé gbogbo ìròyìn ọjọ́ yẹn àbí àwọn tá a fi mọ̀ pọ́jọ́ yẹn ti súnmọ́ àwọn nǹkan tí ó máa dẹ́rù bọ́kàn ni tí ó máa mú ni máa gbọ̀n jìnnìjìnnì nìkan ni láà àwọn good news yìí wà ń bẹ àwọn bad news yìí wà ń bẹ a wá pín sọ́nà méjì a ní minor signs a dẹ̀ ní major signs àwọn àpẹẹrẹ tó já sí pé kéékèèké ni wọ́n àwọn àpẹẹrẹ tó já sí pé ńláńlá ni wọ́n jama nínú Ọlọ́run àti tànà Muhammad sallallahu alayhi wa sallam wa hadhihi awwalu amaratin na'lamu biha iqtirabu yawm al-qiyamah àkọ́kọ́ ń tá fi mọ̀ pọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah ó ti súnmọ́ wallahi it's a good news for us to hear from the holy prophet Muhammad sallallahu alayhi wa sallam when some of the companions went to him and start questioning him. The Prophet Muhammad sallallahu alayhi wa sallam, did you know what he responded with? He said, "Bu'istu ana was-sa'a kahatayn." Subhanallah. Wa yushiru bi asbu'ayhi fayumiddahuma. Wọ́n béèrè lọ́wọ́ Ànábì pé ìgbà wo ni pé ta ni wọ́ torí pé àríkà nínú Injil àti At-Taura wípé Ọlọ́run ní tó bá padà yá òun ó gbé òjíṣẹ́ kan dìde yakunu kanabiyillahi Musa tí ó dà gẹ́gẹ́ bí ànábì Musa tí ó máa jíṣẹ́ fáwọn èèyàn irú jíṣẹ́ tá ànábì Musa mú wá òun náà ni ó máa wí fáwọn èèyàn naam ànábì wa dé nígbà tá ànábì wa fẹ́ announce bóun ṣe jẹ́ ó wá ní bu'istu ana was-sa'a kahatayn ó ní wọ́n gbé mi dìde èmi àti ọjọ́ gbéǹde al-Qiyama a sì jọ wà báyìí síra wa. Subhanallah. This is to let every one of us know that the prophecy of Muhammad sallallahu alayhi wa sallam is reality. Not only reality, but being the seal of prophet, it's a great sign for every man to know that the Yawm al-Qiyamah is so near to every one of us. Ìyẹn jẹ́ àpẹẹrẹ àkọ́kọ́ lẹ́yìn tá nàbì ti wá kò sá nàbì mímà wa khataman nabiyyin. I have read earlier wípé Ọlọ́run pè ní ìpẹ̀kun àwọn ànábì Ọlọ́run èèyàn kan ò tún lè dìde mọ́ kó sọ wípé ànábì lòun a rí wípé lẹ́yìn tá nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó lọ tó papòdà Abubakar wá bọ́ sórí khilafa
wọ́n wá ja ogun kan nínú ogun tí wọ́n jà lẹ́yìn ànábì òun náà ni ogun ahli ridda, àwọn tí wọ́n bẹ́sẹ̀ sẹ́yìn pa wọn ò ṣe ìsìláàmù mọ́. Nínú irú wọn òun ni àwọn almutanabiun, àwọn tí wọ́n kì í ṣe ànábì tí wọ́n ń pera wọn ní ànábì. Ya Rasulullah, ọlọ́run kó bá ṣàlékún kẹfà ní Muhammad. Ẹ jẹ́ ká tún wá tẹ́tí gbọ́ nínú àpẹẹrẹ kejì ó ní dhuhurul fitan, torí pé gbogbo ìgbà l'Ànábì máa ń sọ fún wa wípé tó bá di ìgbà wípé ayé fẹ́ parẹ́, ya zal jalali wal ikram, àrílẹ̀ ìjókòó yóò pọ̀ lórílẹ̀. Tribulations, trial, calamities, confusions yóò pọ̀ lóríṣiríṣi. Annabi Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadith eléyìí tí Abu Huraira gbà wá wípé badiru bil a'mal fitanan ka qit'i al-layl al-muslim yusbihu ar-rajul fiha mu'minan wa yumsi kafiran aw yumsi mu'minan wa yusbihu kafiran. Ànábì ní ẹ ṣalápá ń tètè máa ṣiṣẹ́ dáadáa ní ìgbà wo tó bá ti di wípé àrílẹ̀jò kó pọ̀ lórí ilẹ̀ táwọn èèyàn ò gbénú ìfọ̀kànbalẹ̀ mọ́, inú ṣẹ̀mí pákànleke òun ni wọ́n wà. Subhanallah, ó ti wá di wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nísìn níta nẹ́bì sọ yẹn ti ń ṣe. Bí ìyá bá gbé báàfù pé òun fẹ́ fọṣọ sẹ́kùlé tó wà níta, tọmọ sì ń bẹ nínú ilé, ọkàn rẹ̀ wá ní sí lórí aṣọ tí ń fọ̀ mọ́, ọkàn ó pín yẹlẹyẹlẹ. This is enough confusion for us. Oorun tá ń sùn ó ti wá di oorun kòkò tó já sí wípé tá a bá ti gbóhùn ẹsẹ̀ báyìí àyàwó wà lókè. Gbogbo àwọn àrílẹ̀jò kó tà Nábì Muhammad sallallahu alayhi wa sallam tó ń júwe fún wa lélẹ́yìí, tí gbogbo orú àwọn nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀, ẹ jẹ́ á lọ mọ̀ wípé iqtaraba yawmus sa'a, ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama ó ti ṣe kíni, ó ti súnmọ́. Ó di àlámà méjì eléyìí tá a kà fún wa. Àlámà kẹta òun náà ni pé Ànábì sallallahu alayhi wa sallam ó ń ṣe àdúà. Nínú àdúà tó ń ṣe òun náà ni pé Allahumma barik fi sa'ina wa muddina, pé Ọlọ́run dákun fi àlùbáríkà sínú òṣùwọ̀n wa. In tá ń pè ní sa'un is measurement, muddu náà measurement ni. Sa'un kò jẹ́ measurement eléyìí tó já sí pé ó pọ̀, òṣùwọ̀n tó pọ̀ ju muddu lọ ni. Kí ni tá nábì wọ́n rí fà sí ń bẹ̀, ìyẹn ni pé Ọlọ́run dákun fi àlùbáríkà sínú ìjẹ ìmu wa, fi àlùbáríkà sínú àrísìkí wa, ẹni tó ní kékeré nínú wa àtẹni tó ní púpọ̀ nínú wa. Wa barik lana fi shamina wa yamanina. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó tún ní Ọlọ́run dákun bá wa fi àlùbáríkà sí ibùwọ̀ oòrùn wa, gbogbo region tó fọ́ọ̀lù sí northern part bá wa fi àlùbáríkà sí. Wa yamanina, àtàwọn region tó fọ́ọ̀lù sí southern part, Ànábì ní ìwọ Ọlọ́run dákun má ṣà bá wa fi àlùbáríkà sí. Kíla wa fi Iraqina, nínú àwọn sahaba èèyàn kan wá sọ̀rọ̀ ó nawọ́ ó ní Ànábì àti ní Iraq wa náà. Kí ni Iraq? Ó náà ní eastern region. Nígbà tó wí gbólóhùn yìí, kí lànà Muhammad sallallahu alayhi wa sallam sọ? Ànábì ní inna biha qarna shaitan. Subhanallah. Ó ní Iraq tó dárúkọ yẹn, ó ní ibẹ̀ ní ìwo ṣaitọ́nù, àwọn èṣù, àwọn ọmọọṣẹ́ èṣù, irinṣẹ́ èṣù, ó níbẹ̀ ni wọ́n pọ̀ sí jù. Tó já pé tí àrílẹ̀jò òkó bá fẹ́ dé sórí ilẹ̀, ibẹ̀ náà ni àrílẹ̀jò òkó ti bẹ̀rẹ̀. Subhanallah. Now, brothers and sisters, let's all come together and think back. What happened ní Iraq? Kí ló ṣẹlẹ̀ ní Iraq? Ṣé kìí fẹ́ ṣe wípé ibẹ̀ ni ìjà ti ṣẹ́ jáde láàrin àwọn sahaba Sayyidina Ali radiyallahu anhu wa Sayyidina Muawiya? Ìjà tó ṣẹlẹ̀ láàrin Ali àti Muawiya àti ọmọ Rasulullah Fatima tá nábì ní pé ká má sọ nípa ẹ̀, a kò mention ẹ̀ ní èyí tá a wí kọ́lọ́n kó má fi ṣèbálẹ́jọ́ aburú fún wa. Àmín. Yàtọ̀ wá sí yẹn, ṣé kìí fẹ́ ṣe pé Kúfà nítòsí Iraki, ibẹ̀ nìjà ti ṣẹlẹ̀, ogun ti bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ Ànábì tí ṣe Hassan àti Hussein? Ṣé kìí fẹ́ ṣe bẹ̀ ni àwọn mùsùlùmí ti bẹ̀rẹ̀ sí ní para wọn? Nígbàtí gbogbo orú àwọn ogun báyìí bá ti ṣẹyọ jáde, kí l'Ànábì sọ fún wa? Ànábì ń ṣe àdúà wípé Allahumma barik fi sa'ina wa muddina wa barik fi
shamina wa yamanina kila wa fi iraqina. Kila nabi we call inna biha qarna shaitan. Subhanallah, subhanallah. Jama, mashallah, tabarakallah. Another sign to note that the day of judgment is near is what Rasulullah Muhammad sallallahu alayhi wa sallam as well pointed about istidafatul mali wa mani'ut sadaqah. That when there is lot of wealth and low of charity, àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní owó lọ́wọ́, àmọ́ sàárà tí wọ́n mọ̀ ṣe yóò kéré, àwọn èèyàn ò ní yọ zaka mọ́. Now come to think of it, how many Muslims today ló já sí pé wọ́n yọ zaka jọmọ́? Nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ ká alkiyama ti súnmọ́ rẹ̀ o. Àfi ká bẹ̀rẹ̀ àwa tá a kù lénìí tàbí pé alkiyama ti dé, torí pé ẹni tí ó là níbi àwọn ewu alkiyama òun náà lẹ́ni tó já sí pé ó bá bẹ̀rù Ọlọ́run ọba, tó tẹ̀lé àwọn àṣẹ Ọlọ́run ọba. Ọlọ́run wá ní ká máa fún àwọn aláìní ní nǹkan, ẹ máa fún wọn lóúnjẹ jẹ, ẹ dùn wọ́n nínú, empower people. Àwọn less privileged, ẹ try let you empower wọn. You encourage one who is so worried. Subhanallah. Nínú àwọn àpẹẹrẹ táàtù fi mọ̀ pé alkiyama ó ti súnmọ́, increment in earthquake. Òun náà ní wípé ilẹ̀ ó máa fàyà. Ilẹ̀ ó máa fàyà láwọn àyè kan. Ẹja ronú, tsunami ti ṣẹlẹ̀ ó tó gbà wo. Ẹ wò káàkiri gbogbo àwọn ìlú bí ti ń parẹ́ káàkiri. Nínú àwọn àpẹẹrẹ tá Nábì jó yé wa wípé a fi mọ̀ pé ọjọ́ alkiyama ó ti súnmọ́ nìyẹn. Nínú táàtù fi mọ̀ òun náà ni mass death. Ó ní pé kí ikú ó pọ̀ lórílẹ̀. Subhanallah, ẹ̀yin èèyàn, ẹja wo báwọn army bí wọ́n ti ń pa àwọn èèyàn. They are bombarding people, killing people tó jẹ́ sí pé innocent ni wọ́n. Nínú ọ̀rọ̀ kan nínú hadith Nabi Mu'adh àbí Jabal tó ń sọ̀rọ̀ tó ń sọ fún wa ń bẹ̀ wípé la yadri al-qatil fima qatal wala al-maqtul fima qutil. Ó ní ẹni tó ń pààyàn kò ní nídìí kan pàtó tí ó fi sọ pé òun pa lágbájá, ẹni tí wọ́n pa náà ò ní mọ̀dí tí wọ́n ṣe pa òun. Boko Haram ló ń dayérú ní Nàìjíríà yìí, láwọn ìlú kọ̀ọ̀kan láfíríkà, Cameroon, káàkiri bẹ́ẹ̀. What is the reason for killing people? They have no reason. Kò sí evidence kankan tó tangible tó fi ń pa àwọn èèyàn. Láàkín wọ́n wá ń dàdà parọ́ mọ́ Islam ní pé Islam làwọn ń torí ẹ̀ pààyàn. Whereas Islam tí wọ́n ń tìràn mọ́ lọ́rùn yìí, Islam ń jẹ́ ó yé wa wípé ẹnikẹ́ni tó bá pa mùmínì kan ó dà gẹ́gẹ́ bí ẹni tó pa gbogbo àwọn èèyàn ni. Ya zal jalali wal ikram. Abẹ́ Ọlọ́run kó dákun. Èyí tí ń ṣẹlẹ̀ k'Ọlọ́run kó má ṣàbá wa dáwọ́ rẹ̀ dúró. Tó ó ṣeé ṣe kí àdúrà yìí kó má gbà o. Èmi náà mọ̀ sí, ó ṣeé ṣe kó má gbà, torí wípé bó bá ṣe ń kọ̀ntínú tí ń ṣẹlẹ̀ yẹn, ìyẹn náà láàfin máa mọ̀ ní yóò máa jẹ́ wàásí fún wa wípé alkiyama ti ń ṣe kíni, ìtì ń súnmọ́. Gbogbo àwa táì tí ì sí nínú ẹ̀, àwa náà wà á mọ bá ti fẹ́ súnra kì tá a máa bẹ Ọlọ́run kó là wá kó ṣọ́ wa kúrò níbẹ̀. Nínú tá a fi mọ̀ wípé alkiyama ó ti súnmọ́, òun náà ni change of weather. According to the saying of Rasulullah Muhammad sallallahu alayhi wa sallam, ó ní pé ìṣesí àwòwò yóò mọ yí padà. Ìṣesí àwòwò mọ̀ yí padà láwọn ìlú kan. A rí wípé òjò pọ̀ tí ń rọ̀ níbẹ̀, àmọ́ irúgbìn tí ń jáde níbẹ̀ kéré. Intasìmọ̀ ni wípé tójò bá ti pọ̀ dáadáa níbì kan tó ń rọ̀ lásìkò tó yẹ kó rọ̀, irúgbìn tí ó máa jáde níbẹ̀ kó pọ̀, àmọ́ ọ̀rọ̀ ti wá di àtoríkodì. In akasal amur, orí ti dìrù, òjò ti wá pọ̀ jù, kò wá jẹ́ kí irúgbìn ó jáde. Idha kathurati an-ni'ma sọ́ọ̀rà ti nikma. Tí ìdẹ̀ra bá ti pọ̀ jù yóò di ìyà. Nínú àwọn tá a fi mọ̀ pé ọjọ́ ìgbéǹde alkiyama ó ti súnmọ́ rè. Winter pọ̀ láwọn ìlú kan, hurricanes ẹja wo tó fi ń hàn àwọn èèyàn lè mọ̀ káàkiri láwọn ìlú lókè òkun. Ọlọ́run kó dákun kó là wá. Nínú tá a tún fi mọ̀ wípé ọjọ́ alkiyama ó ti súnmọ́, òun náà ni pé Ànábì mention fún Jabal tí ń bá ṣí nígbà tí wọ́n lọ ja ogun Tabuk kọ́. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún Jábìrù wípé wò tó bá láǹfààní tó pẹ́ láyé dáadáa, wàá rí wípé ààyè tá a wà yìí, kànga tó ń wò ń bíbà yìí tó já sí pé ibẹ̀ ni wọ́n ti ń bù mu nígbà tí wọ́n ja ogun Tabuk. Ànábì ní kànga yẹn yóò padà di tí ó gbẹ, tó bá tún padà yá omi ó tún padà jáde ńbẹ̀. Ó ti ṣẹlẹ̀ tó já sí pé koríko ló wù ní gbogbo agbègbè yẹn tá Ànábì ń sọ nígbà náà lọ́hùn. Ya zal jalali wal ikram. Nínú táàtù fi mọ̀ òun náà ni wípé bigger change of things, àwọn nǹkan tó tóbi nínú gbáǹkọ́gbì àdánwò kó máa ṣẹlẹ̀ káwọn èèyàn ó sì máa sọ wípé ilé ayé yìí ò rọrùn, kò rọrùn. Tó bá tún di ọdún míì, àdánwò àjálù tí ó tún bá wọn yóò tún ju ti tàtẹ̀yìn wá lọ.
nínú àwọn tá a fi mọ̀ wípé ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó ti ń súnmọ́ òun náà ni àwọn eléyìí. nínú àwọn tó wá jásí pé ìṣàlẹ̀ tó jẹ́ gbáǹkọ́gbì èyí tá náà Muhammad sallallahu alayhi wa sallam tó tún mention fún wa nínú hadith ẹja ka díẹ̀díẹ̀ fúnra wa ń bẹ̀. people will wish for death. Nowadays a lot of people are wishing for death. People are committing suicide. wọ́n ń ronú lórí wípé ìgbésí ayé ò rọrùn fáwọn. in tí wọ́n wá kà sí wípé ọ̀nà àbáyọ òun náà ni pé káwọn ó para wọn. ìyẹn ni kọ́kọ́ killing of the rulers. nígbà tá a bá ti ń pa àwọn olórí, wọ́n ń pa àwọn olórí, gbogbo àwọn kinní wọ̀nyí ó ti ṣẹlẹ̀. President Libya, ibo ni tó gbẹ̀yìn ẹ̀? Gaddafi. Ti Egypt, Muhammad, ó ní tó gbẹ̀yìn ẹ̀. Àtàwọn bẹ́ẹ̀ ẹ já lọ ka ìtàn nípa àwọn ìlú Islam. Italy, ìlú Islam ní tẹ́lẹ̀. Turkey, Tunisia, gbogbo àwọn ìlú yẹn kí ni wọ́n ṣe sáwọn olórí ibẹ̀ tí wọ́n já wọn àfáà. They killed every one of them. All in the name of what? All in the name of not hearing Islam as a peaceful religion. Nínú táfìmọ̀ wípé alkiyama ó ti súnmọ́, ó náà ni pé hajj will be abandoned. Yazal jalali wal ikram. Èyí ni mo pa mí lẹ́kún jù gbogbo ìgbà tí ń bá rántí. Corona ló ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ni wọn fẹ́ lọ lé Ọlọ́run mọ́. Wọn fẹ́ lọ lé Ọlọ́run mọ́. Wọ́n ń kírun tàràwíhì lọ́dún yìí nínú haram tó já sí pé máa wọ́ fún èrò ni. Àlàfo wa ń bẹ káàkiri. Inú rẹ̀ òkun. Táwọn èèyàn bá ti ń kọjá lẹ̀ pa wọn ò lọ sí hajj kí corona náà tó dé, gbogbo àwọn kíní ó ti ń wá sí ìmúṣẹ. Àwọn èèyàn ó lówó lọ́wọ́, wọ́n gbà wípé ilẹ̀ òyìnbó ọ̀dọ̀ àwọn funfun ibẹ̀ làwọn fẹ́ lọ, wọ́n lọ ná billions síbẹ̀. Wọ́n á sì bìkítà pẹ̀lú wípé àti lọ pé ẹ̀sìn Ọlọ́run wọn bá, pé káwọn ò lọ bẹ̀lẹ́ tọ́lọ́run bá pa wọn láṣẹ wípé bóun bá bùkún wọn kí wọ́n lọ síbẹ̀ kó lọ ṣàbẹ̀wò kó ṣèjọsìn bẹ̀. Nínú àwọn tá a fi mọ̀ òun náà ni wípé religious knowledge will be taken away. Ìmọ̀ ẹ̀sìn yóò kéré táwọn èèyàn ó máa kọ́. Àwọn èèyàn ò ní gbàgbọ́ yẹ ẹ̀sìn mọ́. ṣé lè yóò ti máa ṣẹlẹ̀? Ilẹ̀ Yorùbá la wà yìí, mélòó nínú àwọn ọmọ wa ló já sí wípé à ń mú wọn wípé kí wọ́n máa lọ sí sùkúlù? Mélòó làwọn tó já sí pé a ní kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kan lọ sí ilé kéwú? Kó máa jẹ́ ẹnìkan kan nínú wa kó máa já wa jẹ níkùn. Ìṣesí àwọn èèyàn rí gbogbo ìṣesí ìbínú tí mo wá bí Ọlọ́run nú tí wọ́n máa ṣe yìí, òun ni ó wá jẹ́ kí ọjọ́ ìkìyàmọ̀ yẹn kó náà tètè máa sáré wá pàdé wọn. Ọlọ́run kó dákun kó lẹ ẹnìkọ̀ọ̀kan wa níbẹ̀ o. Nínú tá a fi mọ̀ òun náà ni wípé drinking of alcohol will be common. Subhanallah. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àwọn èèyàn tó bá fẹ́ mọtí, àbáwọn tó fẹ́ fagbó, àbáwọn tó fẹ́ commit atrocity kan, wọ́n á máa ṣe secretly ní kọ̀rọ̀ ni. Àmọ́ lẹ́ni lójú ọ̀gbagadè láti rí ọmọ èèyàn tó já sí pé yóò gbégbó sẹ́nu láàrin àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ sójà, wọ́n sì mọ fà nǹkan kan ò sì ní ṣe. La ilaha illallah dhahara al-fasadu fil barri wal bahr. Ìbàjẹ́ ti kún orí ilẹ̀, ó ti pọ̀ jù. Gbogbo àwọn kinní wọ̀nyí lànàbì jẹ́ òye wa wípé nínú tá a fi máa mọ̀ pé ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó ti súnmọ́ ni. Nínú tá a fi mọ̀ òun náà ni illegal sexual intercourse which is it's going to prevail. Yóò pọ̀. People will be fond of committing fornication and adultery. Subhanallah. Ẹni tí ó ti lọ lé ọkọ yóò máa ṣe ṣìnà. Ìyàwó tí ń bẹ lé ọkọ òun náà máa ṣe ṣìnà. Ọkọ náà kàkà kó fẹ́ yàwó bó fẹ́ ṣe ta'addudu zawjati kò ní ṣe bẹ́ẹ̀. In tí ó máa ṣe náà ni wípé yóò máa yan àwọn èèyàn lálẹ́. Nínú tá a fi mọ̀ wípé alkiyama ó ti súnmọ́ òun náà ni pé men will decrease in number. Àwọn ọkùnrin ó kéré ló ń kà sí àwọn obìnrin. If you want to challenge me on this, please go visit the nearest hospital to you and you ask the doctor there wípé mélòó ni ọmọ tẹ́ gbẹ̀bí lẹ́ni, bọ́ bá sọ fún ẹ pé 20 làwọn ọmọ táwọn gbẹ̀bí lẹ́ni, bí wọ́n ké mélòó lọkùnrin, ọ́ọ̀dì wípé tipátipá lọ́ọ́ fi rí mẹ́ta sí mẹ́rìnkà tí ó jọkùnrin, gbogbo àwọn yòókù obìnrin ni wọ́n ò jẹ́. La ilaha illallah. Nínú táfìmọ̀ wípé alkiyama ó ti súnmọ́. People will compete with one another in the height of their buildings. Àwọn èèyàn wọ́n máa figagbága lórí wípé ilé tèmi ló dára jùlọ, ilé mi ló dára jùlọ. Wọ́n máa kọ́ mansions ńláńlá, wọ́n máa kọ́ duplex ńláńlá. Wọ́n á ní bìkítà pẹ̀lú wípé kí làwọn fẹ́ kọ́ fún Ọlọ́run ọba táwọn lọ padà dé bá tún bá díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Nínú àwọn àlámà tá a fi mọ̀ wípé alkiyama ti súnmọ́, mo ti wí eléyìí kọjá, there will be lots of liars. Àwọn òpùrọ́ pọ̀ lórílẹ̀. Subhanallah. Nínú àwọn tó tún jẹ́ olórí náà á tún rí inú wọn tó já sí wípé lying machine òun náà ló sọra rẹ̀ dà. Bí ó bá gbogbo ayé sọ̀rọ̀ kò sí nǹkan kan tí ó sọ, irọ́ òun náà ni òun iftira'an. Irọ́ yóò hun irọ́ yóò sì parọ́, ẹnu ó sì dán mọ́rán.
nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pọ́jọ́ alkiyama ó ti ń súnmọ́ rẹ̀. Nínú àwọn àpẹẹrẹ òun náà ni wípé authority will be given to those who do not deserve it. Ànábì ní ìgbà àṣẹ, ìní àṣẹ lórí nǹkan, ìgbà fipamọ́ wọ́n gbé fẹ́ni tí ò yẹ. Iṣẹ́ kápẹ́ńtà wọ́n gbélé bábà lọ́wọ́, iṣẹ́ bábà wọ́n gbélé bricklayer lọ́wọ́. Ànábì ní idha duyi'atil amanatu fantadhiru sa'a. Qila wa kayfa ida'atuha ya Rasulullah? Qala idha usnida al-amru ila ghayri ahlihi. Ànábì ní tẹ́ bá ti ń ra ìgbà fipamọ́ láre, ẹ máa retí àsìkò. Àwọn sàhábà níbò láti máa ra ìgbà fipamọ́ láre. Ànábì ní tó bá ti ń fi ọ̀rọ̀ tì sọ́dọ̀ ẹni tí ò yẹ. Ẹ̀yin adájọ́ ẹ mọ̀ wípé lágbájá ló jàre, ẹ sì gbẹ̀bí fún. Nítorí kíni? Torí pé wọ́n ti bribe yín lẹ́yìn, ẹ ti gba owó. Gbogbo nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láfi mọ̀ pé alkiyama ó ti súnmọ́, gẹ́gẹ́ bí anabi Muhammad sallallahu alayhi wa sallam bó ti wí fún wa nínú àwọn ọ̀rọ̀ tọ́lọ̀wọ̀n bá rẹ̀ tó bá sọ. Nínú táfìmọ̀ òun náà ni wípé the slave woman will be giving birth to her mistress. Ẹrúbìnrin yóò máa bírú ọ̀gá rẹ̀ lọ́mọ. Èyí ń bẹ nínú èsì tá anabi Muhammad sallallahu alayhi wa sallam tó fún Jibril nígbà tó wá bá wọn ní Adra tí Sayyidina Umar tó ń sọ fún wa. Nínú táfìmọ̀ wípé alkiyama ó ti súnmọ́ òun náà ni wípé àwọn hufat urat, àwọn arìnhòhò, àwọn aṣẹ́wó, àwọn arìnmáwọ̀ bàtà, la ilaha illallah, àwọn ni wọ́n máa kọ́lé ńláńlá, wọ́n máa kọ́lé ńláńlá. Ó yẹ jẹ́ àjọ wo Fúlàní ti ń pa àwọn èèyàn káàkiri nílùú Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá. Nínú àpẹẹrẹ tá a fi mọ̀ wípé ọjọ́ àgbéǹde alkiyama ó ti súnmọ́ ni àwọn tó já sí pé màálù náà ni wọ́n ń dà, àwọn ni wọ́n wá nílé ńláńlá, property tó pọ̀ jù ní àwọn ibi tí wọ́n bá kalẹ̀ sí. Nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ wípé alkiyama ó ti súnmọ́ òun náà ni pé the barefoot, mo ti sọ yẹn, òun ni wípé shepherds will compete in constructing buildings. Àwọn tó já sí wípé ọmọ abẹ́ èèyàn ni wọ́n, àwọn náà tún máa wá fi ọlá wọn ò mọ̀ fi tákà. Èyí kí wọ́n fi ọlá kọ́ fi ṣàánú àwọn tó rí bíi tí wọ́n ní ṣe bẹ́ẹ̀. Nínú gbáǹkọ́gbì àwọn àmì tá a fi mọ̀ pé alkiyama ti dé tán, I mentioned earlier wípé there are minor signs and major signs. One of the great major signs is that zuhur, the appearance, zuhur Dajjal, the appearance of Dajjal yóò dé. Tani tí wọ́n ń pè ní Dajjal. Time does not permit me, the time is so searching that I cannot expatiate this very well, but I know that Dajjal is so common to our hearings. A ti gbọ́ nípa rẹ̀ lọ́dọ̀ àwọn àfáà tó tún ju èmi lọ dáadáa. Tí Dajjal bá ti dé ká máa retí àsìkò. Ànábì ní ìgbà yẹn kò sí nǹkan kan tó kù, ká máa retí àsìkò, torí wípé lẹ́yìn ìgbà náà ni òòrùn ó wá yọ ní west, ibi tí mo wọ̀ sí ibẹ̀ ni ó ti yọ, ibi tí máa ti ń yọ ibẹ̀ ni ó wà lọ wọ̀ sí. Àtàtàrà báyìí a fi mọ̀ wípé alkiyama ó ti súnmọ́. Ọlọ́run dákun mọ́ tí jẹ́ kí yẹn ó tún wá ṣẹlẹ̀ báyìí o, torí kí bó bá ṣẹlẹ̀ ànábì ní àwọn tó bá ọ̀pọ̀lọpọ̀ wọn nínú àwọn 80% ló já sí wípé ìbínú Ọlọ́run ọba òun ni wọ́n á kò tó bá dìgbà náà. Nínú àlámà tá a fi mọ̀ kálkiyama náà ó dé tán òun náà ni pé Nabiyullahi Isa, ànábì wa Isa tá ń pè ní Jésù alayhi salatu wassalam, òun náà wà sọ̀kalẹ̀, yóò dé gbogbo aburú eléyìí tí Dajjal tó bá ṣe fáwọn èèyàn. Ànábì Ìsá òun náà ni yóò wá gbé kúrò ní orí ilẹ̀ tó jọmọ́ ní títorí Ọlọ́run. Ibi tí máa parí ọ̀rọ̀ mi sí lónìí fún wa gẹ́gẹ́ bí àsìkò òun náà ni aya al-Qur'an eléyìí tó bẹ̀rẹ̀ suratul hajj. Kí l'Ọlọ́run sọ fún wa? Ya ayyuhan nas, ó ní ẹ̀yin ènìyàn, ittaqu rabbakum, ó ní ẹ bẹ̀rù Ọlọ́run. Inna zalzalata as-sa'ati shay'un azim, ó ní ìmìtìtì, ìṣẹ̀lẹ̀, ìdẹ́rùbani ọjọ́ ìgbéǹde tó bá dé tán, la ilaha illallah shay'un azim, ó ní nǹkan ńlá ni o. Yawma tadhhalu kullu murdi'atin amma arda'at wa tad'u kullu dhati hamlin amlaha wa tara an-nasa sukara wa ma hum bisukara walakinna 'adhaba Allahi shadid. Ọlọ́run ní ọjọ́ tó já sí wípé ìyá tí ń fọ́mọ lọ́mú lọ́wọ́ yóò gbàgbé pé òun fọ́mọ lọ́mú, yóò gbé jùnù síbìkan, yóò jùnù. Ọjọ́ tó já sí pé ẹ máa wọn àwọn èèyàn tí wọ́n máa stagger, wọ́n máa rìn bí ọlọ́tí, wọn ò ní balance mọ́ nínú rìn, wa ma hum bisukara. Olúwa ní kìí ṣe pé wọ́n mọ tí lọ́ fi ń ṣe bẹ́ẹ̀ o, walakinna adhaba Allahi shadid. Àmọ́ ìyà Ọlọ́run ọba tó ti sọ̀kalẹ̀ sí wọn lórí ní ọjọ́ yẹn, àwọn tó bá dé bá òun náà ni ó jẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀, wọn ò ní mọ tí wọ́n ṣe mọ́. Jàmáà nínú Ọlọ́run,
àti tànà Muhammad ṣáájú kọjọ́ yẹn ó tó dé. Àwọn èyí tá a ti ń gbọ́ fìrìfìrì ẹ̀ náà ti ń ṣẹlẹ̀ káàkiri àti èyí tí ń ṣẹlẹ̀ lágbègbè ibi táwa náà wà. Ẹ jẹ́ akọ́ṣe ń bẹ̀ ká tètè bẹ̀rù Ọlọ́run, torí wípé ń tán nábì nítorí ẹ̀ fi gbogbo information ìkalẹ̀ fún wa tó júwe àwọn táfìmọ̀ kálkìyàmọ̀ ti dé tán. Ó náà nítorí pé ká lè bá bẹ̀rù Ọlọ́run. Kí lọ́lọ́run wá padà pè wá sí? Ó ní ya ayyuhan nas, gbogbo ẹ̀yin èèyàn, ittaqu rabbakum, ẹ bẹ̀rù Ọlọ́run. Inna zalzalata sa'ati shay'un 'azim. Ẹ rò pé nǹkan tó kéré ni o, kò séyìí tó lè mú mára nù yín nígbà tó bá ṣẹlẹ̀. A bẹ̀ Ọlọ́run ọba àlékè ọlá kó dákun kó kẹ́mi àtẹ̀yìn kúnnú àwọn tó já sí wípé wọ́n jèrè tí àsìkò náà kó tó di pé yóò dé, tí ó sì ti kó wa kúrò lórí ilẹ̀. Kọ́lọ́n kó dákun kó yọ́nú sí ẹnì kọ̀ọ̀kan wa. Wa sallallahu wa sallam wa baraka ala habibina Muhammadin wa ala alihi wa sahabihi ajma'ina. Ṣáájú kí n tó wá ṣe ma'asalam, iléeṣẹ́ Kilarigbo TV eléyìí tó já sí wípé àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò eléyìí tá a fi ń láǹfààní àti máa dára wa lẹ́kọ̀ọ́ olówó iyebíye nínú oṣù Ramadan. Wọ́n ti ń ṣe bọ̀ tipẹ́. Wáàsí tèmi kọ́ làkọ́kọ́ tí wọ́n wá rìkọ́dù báyìí. Wọ́n ń ṣe gbogbo ẹ̀ káàkiri gbogbo eléyìí tí wọ́n ń ṣe yìí. Àwọn náà fi ń kọminú Ọlọ́run, wọ́n fi ń bẹ̀rù Ọlọ́run ọba. Ẹgbẹ́ tó bá ń ṣerú eléyìí ara wípé ó ń yattaqillaha, ń bẹ̀rù Ọlọ́run ọba ni. Bẹ́ẹ̀ tí wọ́n ń bẹ̀rù Ọlọ́run ọba náà, Kilarigbo TV lápapọ̀ látòkèdókè, Ọlọ́run kó ṣàlékún dáadáa fún yín. Iléeṣẹ́ yín kò ní jóná, Ọlọ́run yóò jẹ́ ó túbọ̀ máa jù yín ṣe. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.